Hi, hello, ladies and gentlemen. My name is Minade Kula. I'm cool for olosho onikuruna to the work. Can you say something? Kini Hi guys, Orokilawa TV. Please subscribe to Orokilawa TV. Why I got Orokilawa TV? Is it your Oroki? Yay! See Google láti sọ yẹn. Olosho ni on liar. Say something. Come subscribe to the one you want to master. Not the one here someone who's paying this one. Please, please subscribe to Orokilawa TV. Kí ló tó ń gbọ́n? Ó ń ṣe bí ẹni tó ń figi tí wọ́n ń gbòòrò. Ó sú mi. Ó ṣe jàre kí ló ṣe ìwọ fi rú parí ni. Oorun. Orí ẹrùn mẹ́rin. Ìyá bàbá Saidi tó bá mi jẹ́ kò ní dáa fún. Bá Saidi ń bàdàn. Nánà Mọ́kọ́lá. Ṣó máa mú dá. Ṣó máa mú dá. Ṣé yán dá? Ìyàn dá ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n Jamiu. Ọmọ tó agoro. Ó máa ti ṣe olóṣù. Ó ti ṣe. Ta ló kọ? Ó yá ó ti wọlé. Ta ló kọ níṣẹ́? Ṣé ìwọ ló sọ bẹ́ẹ̀? Sáré lórí reflector yìí náà. O lówó lọ́wọ́, o lóògùn, ojú ò tún pọ́n. Kí ló fẹ́ fi dẹ́rù ọmọ aráyé? Ní Nàìjíríà tá a wà yìí, tó yẹ pé inú aganjù la wà. Mo ṣe fẹ́ kan nínú rẹ́kọ̀dù kan, ọmọ kẹrin ní ìgbàgbọ́dé. After me your birthday. Ẹ mọ̀ pé béèrè máa ń Okay, 180. 180. bẹ́ẹ̀. Ẹ gbogbo nǹkan tẹ dábàá mọ̀ kò tẹ́ra mọ̀. Oya ó pọ̀. Torí pé sori ló mọ̀ ọmọ kẹrin. Àwọn ilé máa ń rí kò dàbí àwọn ènìyàn tí wọ́n kọ́. Lẹ́kàn ìgbà tá a sọ búkú tí ọmọ ká ní búkú tí ọmọ mẹ́mẹ́. Kó tó di búkú tí ọmọ mẹ́mẹ́. Amúdá yóò ní òṣèré tí nígbà tí mẹ́ta kan lọ́gẹ́ ní mọ́ni ìwò nípa Ìyábọ̀ Òjó àti bàbá jẹ́ ẹ̀ṣọ́ tí mo sọ pé gbọ́ngbọ́n náà ń gbọ́n gbọ́ngbọ́n náà ń gbọ́ngbọ́n gbọ́ngbọ́n náà ń gbọ́n àwọn ayé pé mi débẹ̀ nígbà yẹn kádúpẹ́ bọ́ Ọlọ́run bàbá dìde ó tún dìrín ìbùkún tó mẹ́mẹ́mẹ́ àwọn ayé láwọn gbádùn wa o ìtúlẹ̀ gan ṣàǹkóra sí di ìgbà tó bá bókó tó mẹ́mẹ́mẹ́ àti ó sẹ̀ síbẹ̀ ẹ rí Àmúdá Yusuf ṣọmọ sọ́sán òun náà ó tún gbọ́ bókó tó mẹ́mẹ́mẹ́ olórí ọbí sàásìkò wọn máa gbé ìdílé àti Àmúdá Yusuf sọ pé bó ṣe é ṣe Àmúdá Yusuf máa ṣe lọ ẹjọ́ ẹ bá ń pè wọ́n débẹ̀ àti mo tún fọlá òkúra bó ṣe ń ṣe àmọ̀rọ̀ mi wà ṣàkọ́ ọ̀nà tẹ dábàá mọ̀ kó tẹ̀lé mọ́ Àmúdá Yusuf yọmọ òyà tún sọ pé ìbára máa dáná bó ṣe ń ṣe o Àmúdá Yusuf lọ́la àánú kan Àmúdá lọ́la àánú kan Àmúdá ẹni bá pé kí wọ́n wálé wà láyé ẹni bá pé kí wọ́n wálé ń àjẹ́ bọ́ lọ́rùn búra ẹ̀ Èkó ṣàpárọ̀ ló pèsè sáà lẹ́nu ìyá rẹ̀ jẹ́ àkọlá ó dẹ̀ ní wọn lẹ́kẹ̀ àbẹ̀dẹ̀ pọ̀ àbẹ̀dẹ̀ kọrin ọ̀gá sọ̀pọ̀ ọmọ pẹ̀lú lọ́jọ́ mi àbẹ̀dẹ̀ tí ọmọ ìyá mi fẹ́ máa wojú wọn sí. agbada happy birthday mi ò lè máa kọ́ sáńsì kiri ọpẹ́lọpẹ́ happy birthday ẹ jọ. Ọ̀gára bọ́ọ̀sì ọ̀gára bọ́ọ̀sì. Sàpẹ́ gbọ́ngbọ́nà gbọ́ngbọ́n gbọ́ngbọ́nà gbọ́ngbọ́n gbọ́ngbọ́nà gbọ́ngbọ́n sọ́sọ́nà sọ́sọ́ gbọ́ngbọ́nà gbọ́ngbọ́n Àmúdá Yusuf ìtúlẹ̀ kẹ́nu ìyọ̀dọ̀dọ̀ ọkùnrin ẹ̀mbà sí ṣọ́gbọ́n amọ̀rẹ́ kò ní bàjẹ́ lára ṣọ́gbàdùn ọmọ Adébáyọ̀ lára sàpọ̀ gbọ́ngbọ́nà gbọ́ngbọ́n bọ́sọ̀sọ́nà sọ́sọ́ àmọ́ bá ṣọlẹ̀ ti ṣọ́gbọ́rọ̀ ó yá sọ pé gbogbo tí wọ́n mẹ́mẹ́mẹ́ wèrè sálẹ̀ bọ́kọ̀ tí wọ́n mẹ́mẹ́
fẹ́ tó pa. Kó sì lọ dáná. Ajé wà láyé o. Ẹ wo, mo fẹ́ sọ kí ni kankan ní símbù ìyá ń gbọ́. Ẹ láwọn kankan ní wọ́n yẹn tábà tó lè lè wọ́n sọ pé ó dẹ̀ mú ṣẹ́ẹ̀bù sí oògùn ọmọọṣẹ́ tíátà jọ ẹ̀jẹ̀ ó dẹ̀ mú ṣẹ́ẹ̀bù sí wọ́n tún mú ọmọọṣẹ́ tíátà bóyá lẹ́yìn ìṣọ́ra wọn. Mágbó níbí máa ní epo rí lónìí ṣe àyẹ̀mọ̀ ní káàdà ara o. Gbogbo ọmọ jẹjá máa mọ̀ kó tẹ̀ ẹ̀rá mọ́. Wo tó bá ti ní ṣègùn ìyẹ̀dù kẹ́rìmọ́ ní ìyẹ̀dù ṣe pé yá. Torí gbàdúrà ló gba òkú ká owó o. Àmúdáyé òṣùwò jẹ. O mọ̀ pé bó ṣe ń ṣègùn ìyẹ̀dù tó ṣe wọ́n sùn nígbà yẹn o ló tún ṣe pé yá. Ìgbà gbàdúrà wà gbà lọ òye yòó. Mo tún rántí bíbí ọdún bíi mẹ́rin sẹ́yìn. Ta ló ṣe bẹ́ẹ̀ o? Àmúdá Yusufu èkó wa. Àlàmà alákèrú ṣeré fún wa. Ẹ̀rí ìgbà támúdá Yusufu túrú wú. Ìgbà kan pówó inú ṣàkàdé bá Àmúdá Yusufu bọ̀dà búṣẹ̀ fún mi o. Bọ̀dà wa ń ké. Mo ní kí ló pa Yusufu lẹ́kọ̀ọ́ o. Àwọn olóyè tán bẹ́ẹ̀ níbẹ̀ náà ń já mi tán. Wọ́n lámúdá Yusufu. Ó rántí ìyá tó ti ń ṣe sẹ́yìn gbogbo ọ̀sùn ẹ̀gbin tó ti yẹ sẹ́yìn ló rántí. Wàláì. Bọ̀lọ́dọ̀ òyìn o àlè àmúdúlì láyé. Àmúdá Yusufu máa dúpẹ́ o. Ó ti wá dá ó ti wá ń tó Àmúdá Yusufu kò ní bàjẹ́. Wàláì. Àwọn ètò lásòkè. 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 Lálá sàtí lókè kò ní tán. Àmúdá Yusufu. Lálá sàtí lókè kò ní tán. Nítorí pé sọ fún wa pé Yusufu Àmúdá o. Sàpé láwùjọ ẹlẹ́bẹ̀ o. Ẹlẹ́bẹ̀ láwùjọ. Sáàtì ń gbé wọn débẹ̀ o. Ìbára máa dáadáa. Ẹ̀rí Àmúdá Yusufu lógo. Ẹ mọ̀ pé Àmúdá Yusufu lógo. Ògo tó lógo lẹ́yìn ìjọ. Ògo tó ń ṣe fọ́gbó. Ògo tó ẹ̀rí ògo tó ń jókòó láyà Àmúdá. Ó mọ̀ pé àwọn kan bẹ́ẹ̀ lẹ́yìn. Àwọn kan bẹ́ẹ̀ lókè sọ́ọ̀tì lóko tẹ́lẹ̀. Tábàtì ìrógó tó ń bọ́ lẹ́yìn wá fọ́ o. Àmúdá. Tábàtì ìrógó tó ń bọ́ lẹ́yìn wá fọ́ o. Àmúdá Yusufu. Ọmọ mi ni ọmọ sọ̀sọ̀. Ọmọ ìyá dáadáa búrò. Ajé ọmọ mi ni ìyá ló sọ bẹ́ẹ̀. Ọmọ yẹn. Látàyè kéré. Látàyè. Ológun ojú òtún pọ́n kí ló fẹ́ fi dẹ́rù ọmọ aráyé ní Nàìjíríà táwa yìí tó pé inú aganjù láwà